Aláròyé máa wí o. Ó ṣẹlẹ̀, NDLEA mú tọkọtaya méjì okòwò egbòogi olóró ni wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù keje ọdún 2024 yìí ní ọwọ́ àjọ tó ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró nílẹ̀ wa NDLEA tẹ àwọn tọkọtaya kan ọ̀gbẹ́ni Agbakoba John Madu ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta 54 àti ìyàwó rẹ̀ abilékọ Agbakoba Ijeoma Chinwe ẹni ọdún mọ́kàndínlógójì fún ẹ̀sùn ṣíṣe okòwò egbòogi olóró kokéènì nílùú Èkó. Agbègbè Àgọ́ Palace Way nílùú Ọ̀kọ́ta nípìnlẹ̀ Èkó lọ́wọ́ ti tẹ ọ̀gbẹ́ni Agbakoba pẹ̀lú òbítíbitì kokéènì lọ́wọ́ rẹ̀ nígbà tọ́wọ́ àwọn òṣìṣẹ́ àjọ náà tún tẹ ìyàwó rẹ̀ abilékọ Agbakoba Ijeoma Chinwe àti omidan Okoye Ifeoma Mary Jane ẹni ọdún mọ́kànlélọ́gbọ̀n tí í ṣe ọmọọṣẹ́ rẹ̀ nílé tó ń gbé lágbègbè Eugene Ndubisi Close ní Àmúwò Ọ̀dọ̀fin nípìnlẹ̀ Èkó kan náà. Onírúurú egbòogi olóró bíi kokéènì, heroin àtàwọn ẹrù òfin míì ni wọ́n bá lọ́wọ́ abilékọ Agbakoba yìí lásìkò tí wọ́n fọwọ́ òfin mú un. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ táwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún ti ń dọdẹ àwọn méjèèjì kó tóó di pé ọwọ́ tẹ̀ wọ́n lọ́sẹ̀ tó kọjá yìí. Kò sẹ́ni tí ẹnu kò yà nígbà tí wọ́n ń kó bítíbitì egbòogi olóró ọ̀hún jáde nínú ilé táwọn tọkọtaya náà ń gbé. Alukoro àjọ NDLEA ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù keje ọdún yìí sọ pé àwọn aráàlú kan tí wọ́n mọ̀ nípa okòwò tí kò bófin mu tí tọkọtaya ọ̀hún ń ṣe ni wọ́n ta àwọn lólobó táwọn sì ń dọdẹ wọn káàkiri látìgbà náà. Ó ní kì í ṣe oṣù mẹ́ta tá a ti ń dọdẹ àwọn tọkọtaya yìí, bó bá kù díẹ̀ ká mú wọn ni wọ́n á sá mọ́ wa lọ́wọ́, ṣùgbọ́n Ọlọ́run ọba tó ní tiwa kò ní já sásán ló jẹ́ ká rí wọn mú báyìí. Káàkiri ìlú Èkó àti ìlú òdìkejì ni wọ́n máa ń ta àwọn egbòogi olóró náà sí fáwọn oníbàárà àwọn gbogbo. Kódà wọ́n tún máa ń gbé e lọ sókè òkun fáwọn oníbàárà àwọn náà. Alukoro NDLEA ní àwọn máa tó fojú àwọn afurasí ọ̀daràn ọ̀hún balẹ̀ ẹjọ́ láìpẹ́ kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn lẹ́kùnrẹ́rẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.